Ǹjẹ́ ìwọ mọ̀ wípé akọ ọ̀bẹ́pẹ tó wà nínú ilé ẹ̀ yẹn tí wọ́n fẹ́ gé dànù yẹn sọ̀n pé ó ní ìwúlò? So o mọ̀ wípé ewé bombomu àti egbò rẹ̀ tó wà nínú kọ́ńpáǹdì yẹn sọ̀n mọ̀ pé ó ní ìwúlò? Ìwọ wò pé kí ni ìwúlò rẹ̀? Ìwúlò rẹ̀ pọ̀ fún ìwòsàn ara àti kéèyàn fi lè di ọlọ́lá, kéèyàn dẹ̀ fi lè bá àwọn àánú lóríṣiríṣi pàdé. Adúpẹ́ lọ́wọ́ bá wa Suleiman Lawal Ẹgbẹ́jí ti ìlú Ògbómọ̀ṣọ́ tó là wá lọ́yẹ̀, tó yẹ ká àwọn kan tí a ò mọ̀ tó jẹ́ ká mọ̀. Èmi kọ́ ni màá sọ, ẹ yẹ ká gbọ́ látẹnu bàbá wa Suleiman Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́. Àwọn bàbá wa wà ní ká lọ rí wá èso bomubomu, igi kan bẹ́ẹ̀ tán pè ní bomubomu, èèpo ara igi bomubomu díẹ̀, egbòogi bomubomu ẹwà díẹ̀, ẹgùn mẹ́tẹ̀ẹ̀ta báyìí lójú ọlọ tàbí nínú odó. Tó bá kúnná tán ẹ wá lọ rí wá egbòogi akọ ọ̀bẹ́pẹ díẹ̀ ẹ fi sí, èso akọ ọ̀bẹ́pẹ tí kì í lọ́mọ ẹ bù díẹ̀ sí, ẹ wá lọ ẹ gún gbogbo ẹ papọ̀ tí ó kúnná dáadáa. Ọṣẹ tó bá wù ọ́ ni o fi sí. Yẹ ká ṣe báyìí, ọ̀rọ̀ tí bàbá wa sọ yẹn yẹ ká ṣe kẹ́rì bá a sì fẹ́ ṣe. Ẹ bá gbàgbé ṣé tá a fẹ́ pè lóyún o, ó ní òkú imí òṣùmàrè nínú. Ǹjẹ́ o mọ̀ ó ní òkú imí òṣùmàrè nínú? O mọ̀, wàá mọ̀ láwọ́ òní. Akọ ọ̀bẹ́pẹ lọ́wọ́ yẹn wọ́n ní wàá mú ìtànná rẹ̀, ọtí rí ìtànná rẹ̀, á wàá wá egbò rẹ̀, sọ ti rí egbò náà láwọn ọrí bó ṣe gùn, ó yá fà ọtí rí pa ti fà sọ ti rí báyìí. Ó yẹ ká lọ síbi ewé bombomu. Ewé bombomu wàá mú èso bombomu. Bàbá wa ní 16 abẹ́rẹ́ lónìí bàbá pẹ̀, ẹ ká gbọ́dọ̀ iye tí bàbá pè. Èso bombomu yìí á lọ rè wá, tá a bá fẹ́ ṣe mẹ́rìndínlógún la wà. Wàá wá 16 yẹn ọtí rí báyìí, òní wọ́n ń já yẹn, òní wọ́n ń já yẹn, òní wọ́n ń já yẹn. Àwa wá 16, àwa wá egbò rẹ̀, egbògi bombomu yẹn wàá wá egbò rẹ̀. Ó yá ra wá ọtí rí, ó yá wá ọtí wá ọtí báyìí. Ó yá gé lára èpo rẹ̀, ó yá gé èpo rẹ̀, ó ti gé èpo rẹ̀. Ọtí rí bẹ́ẹ̀, iṣẹ́ méjì tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun ni ọtí rí yẹn. Ó yẹ gbé odó kalẹ̀ àbí kẹ́ gbé ọlọ kalẹ̀. Bàbá wa sọ pé a lè fi ọlọ, a lè fi ṣe, a lè fi odó, a lè fi ṣe. Ó yá ẹ ti gbé odó kalẹ̀. Ó yá egbò rẹ̀ gé díẹ̀, ó yá gé sí. Ó yá èpo ara rẹ̀, ó yá gé sí, so ti gé kalẹ̀. Ó yá ẹ wá ju ìtànná ìbẹ́pẹ yẹn, ó yá fi díẹ̀ sínú inú odó, wọ́n ti fi díẹ̀ sí. Ó yá gún. Ó ní wọ́n ń gún tí wọ́n náà ń wò yẹn o, tí wọ́n náà ń wò yẹn o. Kì í ṣe pé bàbá wa parí tán wàá tún wá máa béèrè míì lọ́wọ́ wa o. Nǹkan tí bàbá wa sọ òun là ń mú wá sójú mọ́ màwòrán yẹn. Ṣé wọ́n ti gún tán? Wọ́n ti gún tán báyẹn. Ó yá wá kó, wọ́n ti kó, ó yá kó kúrò odó, wọ́n ti kó kúrò odó. Ó yá ewé bombomu yẹn, ó yá èso bombomu yẹn, ó yá fi sí, ó yá fi sí. Ó yá kà kó pé 16. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13. Ṣe dáadáa 13 14 15 16 yẹn ọtí rí báyìí, ó ti pé 16. Ó yá egbò rẹ̀, ó yá egbò rẹ̀, ó yá gé egbò rẹ̀, ó yá gé sí. Àti gé egbò rẹ̀ àti fi sí báyẹn. Ó yá èpo tó pa lára rẹ̀ yẹn, ó yá fi sí. Ó ti fi sí o, sọ ti rí báyẹn. Ó yá gún. Àti gún. Ó ní wọ́n gún yẹn. Bí àwọn náà wá nídìí iṣẹ́ yìí, aṣọ ètò àṣekọjá àwọn èèyàn tó ń jàǹfààní rẹ̀, wọ́n ti jàǹfààní rẹ̀. Aṣọ fún ẹ tí wọ́n náà bá fẹ́ ọ́dà fún àwọn kan tí à ń ṣe yìí, ìwọ náà lè ọ́dà fún bóyá wò lè ṣe lọ́dún ẹ̀, ọ̀dẹ̀ fẹ́ gbà lára ètí a ṣe lọ́wọ́ yìí. A lè fún ẹ lọ́fẹ̀ẹ́, a gbowó lọ́wọ́ rẹ̀. Bí àwọn náà wá nífẹ̀ẹ́ sí pé nọ́mbà ti tèmi gangan màá mọ bó ṣe máa tẹ̀ ẹ́ lọ́gbọ́ ẹni tẹ́ wá ń lo òyìnbó á mọ bó ṣe máa tẹ̀ ẹ́ lọ́wọ́. 081 36 12 33 33 081 36 12 33 33. Ṣé ẹ ti gún tán? Wọ́n ti gún tán. Ó yẹ kó wọ́n ti kó. Ó yá wọ́n ní ọṣẹ wo la lè lò? Wọ́n lè lo ọṣẹ òyìnbó, a lè lo ọṣẹ
ọmọ láàfo ṣùgbọ́n lọ́jọ́ tó ní a fẹ́ lọ ọṣẹ mọ́ láàfo ó yá fi ọṣẹ mọ́ láàfo ó yá fi sínú odó ó yá wá da àwọn èròjà yẹn ó yá dà sí dá akọ̀bẹ́pẹ àti egbò rẹ̀ tá sí ó yá dà sí ó yá ewé èso bómúbómú àti egbò rẹ̀ tá sí ó yá dà sí ó yá gún papọ̀ ó yá gún ó yá gún ibi táwa lọ ńlá dé yìí mo sọ fún ẹ mo ní ó ní òkú mi Òṣùmàrè ó ní nínú gbàgbọ́ ó yá ọmọ ó yá fi òkú mi Òṣùmàrè kékeré olówànú kíní yẹn ó yá fi kékeré ó yá tọ́sí ó yá gún papọ̀ sọ ò ti gbọ́ nǹkan tí a bá bàbá ó yá ẹ wá là wá lọ́yẹ̀ rẹ̀ ẹ ká tún gbọ́ ohun tí bàbá fẹ́ sọ nípa rẹ̀. ẹ̀yin èèyàn wa àlàyé tí mò ń gbìyànjú láti sọ fún yín ni kíní tí mò ń sọ fún yín nǹkan mẹ́ta ní í ṣe àsínà àti tí agbára òkùnkùn yìí fi borí èèyàn tó o bá ti lè wu ọṣẹ tí wọ́n fẹ́ sọ yìí ìwọ lọ kúnlẹ̀ níwájú píù níwájú pẹpẹ gbàdúrà lánàá ẹ̀sìn ní orí pọ́lọ́ wọn gbọ́ ìwọ jí lóru fúnra rẹ díjú gbàdúrà àbí kò jí ń dájí àwọn bàbá wa ní ẹlágo péríà ní wọ́n ti sọ ń gbà kan táwọn akékèké ni ẹlágo péríà láàárọ̀ àgò péríà ènìyàn bàbá wa ń pè ní péríà tẹ́ bá ti lè jí láàárọ̀ ìwọ gbàdúrà sọ́lọ́run ẹlẹ́dàá rẹ tẹ́ bá ti yin Ọlọ́run tán ìwọ sọ fọ́lọ́run ó rí i pé yóò gbọ́ yóò sì ṣe ìwọ lo àjò tí wọ́n ṣe fún ọ kó o lò sí tí ń ṣe ọ̀hún bóyá àgọ́mu ni tí o ti lò tẹ́lẹ̀ tí o ṣiṣẹ́ yóò sì máa ṣiṣẹ́ ẹlòmíì egbògi ò ṣiṣẹ́ lára rẹ̀ mọ́ kíní tí mò ń sọ iṣẹ́ mẹ́ta ní í ṣe ń ṣiṣẹ́ ẹ̀mí agbára òkùnkùn àwọn ẹlẹ́mìí agbára òkùnkùn àwọn dúdú òun ní lágbára lórí èèyàn mọ́ ń ṣiṣẹ́ fún ń ṣiṣẹ́ asínà tọ́nà bá dímáyà wọ́n fẹ́ gba kọ́ńtàtì ni ẹlòmíì olóṣèlú ni wọ́n kàn ṣàdédé yọ ọkọ rẹ̀ kúrò nínú àwọn tí wọ́n ń fẹ́ ni ẹlòmíì tó bá débi kábàáyà ẹran kórìíra ni ẹni yìí ṣiṣẹ́ fún èèyàn mọ̀ bá àánú Ọlọ́run pàdé lára gbogbo èèyàn àti gbogbo tó bá ń ṣe ẹlẹ́ẹ̀kejì títún ṣiṣẹ́ fún ẹlẹ́ẹ̀kẹta tó ṣiṣẹ́ fún gbogbo ohun tó bá dáwọ́ lé yọ̀mọ̀ láti yọrí bó o bá lóògùn dúdú yóò ṣiṣẹ́ bó o lóògùn funfun yóò ṣiṣẹ́ bó o ṣàdúrà dúdú yóò gbà bó o ṣàdúrà funfun yóò rí bẹ́ẹ̀ iṣẹ́ tí ń ṣe nu wọn wò. ẹ gbàgbọ́ ìwọ náà ṣe fún rẹ ọtí bá rẹ ṣe ṣùgbọ́n tó lè le jù ní òkú mi Òṣùmàrè ìwọ náà ọ̀dà fún èlé lọ́sẹ̀ yìí èlé lọ́fẹ́ fìrà tó yẹ pé kínní èlé 50,000 tó fẹ́ fìrà tó wà lè fún ẹ ìwọ náà ọ̀dà fún kó béèrè fún yóò tẹ̀ lára ìlúkìlú tó bá wà tó bá sanwó lónìí ọ̀la ó máa tẹ̀ lọ́wọ́ àbí kó bá lọ sórí àbá Suleiman Lawal Ẹgbẹ́jì ti ìlú Ògbómọ̀ṣọ́ orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Fílíù bí àwọn wa ń gbádùn ètò yìí ìwọ náà fẹ́ bùn wá ní nǹkan pé ọmọọba dákun àwọn sẹ́yìn máa mú wá sójú mo máa wọ̀ràn yín ohun tó lè tí ò bá lówó tó lè ṣe share programu share ẹ̀ ìwọ náà share ẹ̀ comment gidi lé lórí bí àwọn náà ti ṣe rí ó ṣiṣẹ́ comment lọ sórí YouTube channel wa follow wa lọ sórí Instagram wa follow wa sórí TikTok wa follow wa ẹ wo ìwọ tó fẹ́ kiss mi tó rí mi kiss láti yọdún ó yá gbẹ̀rún ìwádìí gbẹ̀rún ìbá